agbọ́dọ̀ fi àyè tọ́lọ́ balẹ̀. ilẹ̀ tẹ́ rí sàánú ẹ̀. lọ́ba wé èsì lásán ó lè jẹ́ pé bí táwọn ló ti dùn sí ìwọ nípa ilé yìí. ọlọ́run bá ló ń lo owó ọlọ́run bá dáhùn ọlọ́run bá lójú tì. ẹ wá ní kẹ́ wá lọ darapọ̀ pẹ̀lú àánú ẹ̀sìn tiwa. ẹ rí ọlọ́run ló ń jẹ owó ló gba ayé ẹ̀sìn ọlọ́run tí ọba ṣe é ṣe láyé là ń ṣe lọ́rùn ọ̀rọ̀. ìgbà ẹjẹ́ fún yẹn pé ọlọ́run ọba tí adúró tì lójú tì wá ẹjẹ́ tí ọlọ́run ọba ní kẹ́ máa ṣe wọ́n jẹ́ kí dáa fún ayé tó gbà. báwọn wí títí ẹ máa yí wa ní ẹ̀ ní bọ́ bẹ́ẹ̀ lówó kò bẹ́ sí ìyàwó làwọn ọba ní kẹ́ ọjọ́ sọ ló gbọ́ àti wọn kí láìpẹ́ náà gba ìṣúná ojú ọ̀nà ìgbàlódé àwọn ọmọ ìgbàlódé àìsàn. Mr. Ibrahim Khadija Dr. Ariyo Mr. Ariyo ọjọ́ mẹ́ta ilé tẹ́ ń fún pé àwọn fẹ́ fìlà àwọn láti ìyìn náà nìyẹn o. báwo lè ṣe àbí gbájú ẹ̀ lẹ́ ń ṣe ní ìsìn ọlọ́run náà ní tó wà pé ẹ̀fọ́ láyé àwọn sọ pé ń dọ́kì ní pé ọlọ́run ọba mi kò lójú tì mí ọlọ́run adúró ti yẹ pẹ̀lẹ́ olólè ayẹyẹ ìdọ́gbọ̀n àbí wọn náà lónílé. ọ̀nà olè bá wà gbájú ẹ̀ lẹ́ ń ṣe. ọlọ́run ọba tí mo wí ń dọ́kì kò ní lójú tì mí pé kẹ́yìn náà máa ti tọ́ náà. ká máa ṣe tọ́lọ́ ọba yín dà orí nílò ẹ̀wà ní dọ́kítọ̀ máa gbọ́ tí a bá gbà tó wà á gbé lé ra yìí. lágbà ọlọ́run á sì kọ́ wọlé yìí. ẹ bá máa ṣe tọ́lọ́ ọlọ́run ọba kò ní lójú tì ẹ tó bá ti dúró tì. pépà ọ̀fà ó débẹ̀ bẹ́ẹ̀ bá ní ìjọba bá ẹ fún wa. àwọn ò lé rìn ká ń sanwó orí náà kẹ́ ẹ máa lọ. àríyàn ẹgbẹ́ ẹ̀fẹ́ papọ̀ ń jẹ́ bí adìyẹ. ó ti tàbí lọ bá ọlọ́run bẹ. ìyá màbílẹ̀ ìyá màbílẹ̀ máa fi ṣètò ọlọ́run. bọ́ọ̀lù àti àwọn yà máa fà ẹ bá ti mọ̀ nípa ọlọ́run ọba ọlọ́run àti bẹ́ẹ̀ dárudáwà ń bẹ́ẹ̀ wọ́n mi mọ̀ nípa ọlọ́run ọba. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kùmọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàtó wà lè lọ bẹ àwọn àfáà ìkẹtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ yín. dájú lọ bẹ́ẹ̀ súnmọ́ wọn. tó bá sọ àwọn fàájì àbọ̀ ọlọ́run ọba. ojú àṣírí ẹni wọn fáwọn náà. ojú òní tí wọ́n wá láti lè fa ti. tí bá yàtọ̀ àmì ni ẹ sàmì. ẹwọ ọkọ olúwo ìlànà. àríyọ̀ abẹ́rẹ́ nǹkan. ọba o. àlọ́ ọlọ́run tó ṣe o. ọlọ́mọ tó ṣe o. ọlọ́run má dọ̀jú tì mí ọlọ́run má dọ̀jú tì mí ṣebí wọ́n sáré mi lọ́kàlẹ̀ ilé ẹ̀rọ ni àwọn ìdánwò tẹ̀lé sọ̀rọ̀ ìbò mi.
صلوا على النبي الكريم. Holy singers. أعوذ بالله من شر العدا أبدا وشر ما نفسوا واستعوذ العقدا حبلي علي بنصر غير منصرم كنصرك الأنبياء كلا على عدا بسم الله الرحمن الرحيم يا الله يا رزاق يا وهاب يا عاد يا ودود يا ولي يوسف على محمد يا عظيم وسيله igi la ó fi dákọ̀ lẹ́yìn àgbàdo ló ń bá wẹ̀sẹ̀ kọ́ àgbàdo la ó fi ṣèkọ̀ lẹ́yìn iṣu sọ pé òun fẹ́ wẹ̀ sí yẹn irú ní sùnmí pàpọ̀ lẹ́yìn ẹni tó bá sọ pé òun fẹ́ wẹ̀sẹ̀ wa fúnra ọlọ́run yóò fẹsẹ̀ yọ fúnra ọlọ́run yóò fẹsẹ̀ yọ. Ọlọ́run má dojú tì mí ìwọ ọ̀sálẹ̀ mi gbọ́kànlé èmi ìlẹ́rọ̀ òní àmọ́ jọ̀wọ́ tètè sórí fún mi. Ọlọ́run má dojú tì mí Ọlọ́run má dojú tì mí ṣebí wọ́n sálẹ̀ mi gbọ́kànlé èmi ìlẹ́rọ̀ òní àmọ́ jọ̀wọ́ tètè sórí fún mi. Mo ń bẹ Olúwa mi ṣebí wọ́n ló ṣẹ̀dá mi mo ń bẹ Olúwa mi ṣebí wọ́n ló ṣẹ̀dá mi ọba dẹ́kun má gbàgbé mi ó kò sẹ́ni kan tó tún lọ́la. Ọlọ́run má yẹ̀yẹ́ mi Ọlọ́run má yẹ̀yẹ́ mi lágbo ilé bàbá mi Ọlọ́run má dọ̀tí mi nínú ẹbí ìyá mi dáṣọ àpọ́nlé rẹ̀ bò mí Ọlọ́run má ṣe jẹ́ tó láyé. Gbogbo ara ayé ò lè fẹ́ni tán gbogbo ara ayé ò lè fẹ́ni tán àbójú fẹ́ni pọ̀ nínú ẹbí àbójú fẹ́ni pọ̀ nínú ara àbójú fẹ́ni pọ̀ nínú ilé àbójú fẹ́ni wọ́n pọ̀ ní ibiṣẹ́ àbójú fẹ́ni wọ́n pọ̀ nílé ayé ìfẹ́ ojú ìfẹ́ ẹ̀tọ́ ìyẹn pọ̀ fún ọmọ aráyé. Níṣẹ́jú ewúrẹ́ ilé ayé níṣẹ́jú ewúrẹ́ ilé ayé bí nǹkan lápàtà ọ̀rọ̀rùn níṣẹ́jú àwọn òpè bí nǹkan lọ́gbọ̀n dàbí ọ̀lẹ níṣẹ́jú àwọn òpèrè bí onímọ̀ dàbí ọ̀lẹ níṣẹ́jú ọ̀tá àwọn àgbìkára tó ká má lè gbé mọ́. Ọba ìletò lolúwa mi ọba ìletò lolúwa mi ètò ayé mi ń dọ́wọ́ rẹ ètò ayé wa ń dọ́wọ́ rẹ ìwọ ni mo ní mi ò lẹ́nìkan jọ̀wọ́ tètè wá dá mi lọ́lá. Torí èèyàn mẹ́ta ń lọ wálé ayé èèyàn mẹ́ta ń lọ wálé ayé ẹni tí wọ́n wá sílé ayé àwa ò ní tí wọ́n wálé ayé ẹni tó bá wọn wá wòran àwa ò ní bá wọn wá wòran àwa yẹ àwọn sàáyé àwa yẹ àwọn sàáyé àwa pẹ̀lú ọ̀la àtọ̀lá ńlá. Ọlọ́run má dojú tì mí Ọlọ́run má dojú tì mí Ọlọ́run má dojú tì wá Ọlọ́run má dojú tì wá ìwọ ọ̀sán làwọn gbọ́kànlé ìwọ ọ̀sán làwọn gbọ́kànlé àwa ò lẹ́nu mi ọmọ jọ̀wọ́ tètè sórí fún wa.
sóore fún wa o. Ìṣèjú ewúrẹ́ ilé ayé ibi kálápá àtàwọn ọ̀run lọ́wọ́. Ìṣèjú ọ̀tá wa kámi ara lẹ̀ ká máa kúlẹ̀ o. Ọlọ́run wa á túbọ̀ máa pọ̀ sí lọ́lá náà bí ó ń sẹ́ra o. Ọlọ́run àwa ò lẹ́lòmíràn máa ń kọ́ lọ́run ó tètè sórí fún wa o. Kò má dá olúwa mi kò má dá. Kò má dá olúwa mi kò má dá. Títí lọ́la tó rọ̀ lẹ́lẹ́ kò má dá. Àwọn kan má lè rí mi, wọ́n lè lélẹ̀ kan má lè bá wọn. Lọ́dún òdòdó kan má ti yọ ọmọ bí kan ní ọ̀dọ̀ wọn. Kí ló wá lè bá bìtínà yẹn? Ẹni tọ́lọ̀ ń ní kékeré tí kò dúpẹ́ bọ́mbolúwa mi. Kékeré yẹn kò máa ní pọ̀ sí i. Ọlọ́run tó lè gba kékeré yẹn ó tó tẹ̀lé tó ti ní ńlá. Torí pé yẹn dúpẹ́ bọ́mbolúwa mi àìní lè dúpẹ́ dákun má fi kàn mí ọlọ́run. Ọmọ mi rántí àlùwò ẹ̀ nígbà ayé ànábì Mùsá. Àwọn mẹ́ta kan ló rán níṣẹ́, wọ́n rán níṣẹ́ sọ́ba olúwa mi. Olówó èyí tó lówó, lójúmọ́ lọ́wọ́ rẹ̀ ń pọ̀ sí i. Kò jẹ́ kó ráyè sínú wa, ó rán sọ́ba olúwa mi. Pé kó dín owó yẹn kù fún òun kó lè sí ìlú wa. Àyè lè sin ọba tó ṣẹ̀dá wa ò dákun má fi kàn mí ọlọ́run. Ẹnì kejì wọ́n tòde kó ọmọ títí kò rọ́mọ bí. Ó rán Musa sọ̀nà olùwà mi pé kò bòun lọ́mọ. Àníbi mọ̀láyé ọmọ bẹ̀rẹ̀ ọlọ́run dákun má fi kàn wá ọlọ́run. Lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò lásán ìbúra ẹ̀kọ́ pẹ̀lú fi ń búra. Òun náà rán ní sóòlùwà mi, òun náà rán ní sọ́ọ̀bà mi gbẹ́kọ̀ọ́ ńlá ọjọ́. Àyínrasán búra ò sí ní ìyá ní ìdákun mọ́ fi kàn wá ọlọ́run. Musa jíṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta Musa jíṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run ní kó lọ sọ fún olówó. Ó kó gbogbo nǹkan tó ti níjọ. Ó wá dúró sáàárín wọn kó sọ pé kò sí rú òun. Ó mọ̀ sí dúpẹ́ fún olúwa mọ́. Ìyẹn ló lè mú wọn lọ́lọ́lẹ̀ fún. Olówó lòun ò ní lè ṣe é. Ọlọ́run lówó rẹ̀ á máa pọ̀ sí i. Ó ní ilé rẹ̀ á máa pọ̀ sí i. Ó sọ pé a ṣe àmójúkú òun. Àwa dúpẹ́ o, àwa dúpẹ́ o pé wọ́n lè pọ̀ sí ọ̀dọ̀ òun. Kò má dá olúwa mi kò má dá títí lára tó rọ̀. Ọlọ́run ní kó sọ fóbìnrin, Ọlọ́run ní kó sọ fárábìnrin. Ìpè àwòbí tí àkọrúkọ sí. Kò sí mọ́ nínú àkọsílẹ̀ fún arábìnrin bá sọ fún Musa. Pé kábíyèsí fọba olúwa mi. Tọ́ba kọmọ fún ta ló máa bí. Ọlọ́run bá wá sọ fún Musa. Wípé kó sọ fún arábìnrin. Wípé ìyá tí wọ́n kọ̀ máa ń sílẹ̀ fún. Ábí ìbejì ní ìgbà ogún. Ọlọ́run ọba mi tó ṣe é.
gbogbo àgbà tí ò rọmọ bí wọ́n ń wọ́n mọ̀ ò dákun bá wà bọ̀ ọlọ́mọ. Ọlọ́run ní kó sọ fọkùnrin èyí tí kò rán sọ bóra tó jẹ́ pé èrò pẹ̀lú fi ń bóra ó ní kan sọ fún pé kó má dúpẹ́. Musa jí sẹ́kùn arákùnrin ó ní kíni kí òun má dúpẹ́ fún. Ó sọ wípé òun ò dúpẹ́, ó sọ wípé òun ò lè dúpẹ́ lórí àìní òun. Ọlọ́run lẹ́ni tí ò lè dúpẹ́ nítorí pé kò lásọ̀ bóra, kò dúpẹ́ lórí bíbẹ́, kò dúpẹ́ lórí jíjẹ mímu, kò dúpẹ́ lórí atẹ́gùn mi. Ọlọ́run wá rán atẹ́gùn ńlá tó bá irun pẹ̀lú fi ń bóra. Ọlọ́run tó wá dẹ̀bi jìnnà sí torí wípé kò lè dúpẹ́ o, àìní dúpẹ́, àìlè dúpẹ́ ó fi yà á jẹ ní òun sì ta ní ọ̀dàkùn mọ́ fi kàn mí Ọlọ́run. Èyí tí àgbọ̀ fi yé wa pé ìbára tí àgbọ̀ fi yé wa pé ipòkípò tábà wà láàyè kámi adúpẹ́ fún bọ́lùwà ní kámi àgbìyìn fún bọ́lùwà ní kó lè ṣàánú wa ò láyé àti lọ́rùn. Kọ̀mọ̀dá olúwa mi kọ̀mọ̀dá ìtìlá tó rọ̀ lálẹ́ ìtìlá tó rọ̀ lálẹ́ ọ̀lẹ́lẹ́lẹ́ kan mọ́ lè gbà wọ́n ọ̀rọ̀ bàbá mọ́ ti ẹ̀ lọ́ra wọn olùlùlù kò mọ́ ti ẹ̀ yọ òsì mọ́ fi kàn wá lọ àìsè mọ́ fi kàn wá lọ àìjẹ́ mọ́ fi kàn wá lọ àìlẹ́ mọ́ fi kàn wá lọ àìlè mọ́ fi kàn wá lọ ọ̀lẹ́lẹ́lẹ́ kan mọ́ lè gbà wọ́n wá wá kò mọ́ ti ẹ̀ yí olùlùlù kò mọ́ ti ẹ̀ yọ dákun mọ́ fi kàn wá lọ. Taripura popularly ganda malayari makai faya polio. Taripura popularly ganda malayari makai faya polio. Ọ̀rẹ́ tí mo ní ìwọ àbúrò mi. Ìwọ ẹ̀gbọ́n mi, ẹni mo lù wá, ẹni mo lù wá, láti fòlà, ọ̀la ìyá rẹ̀, Abdul Wahidi, Abdul Rasidi, Sísá Rasida, wọ́n ṣe gbórúkọ lórí lásán, ẹni mo lù wá. Fòlà mọ́lá ìyá rẹ̀ àwọn àbá ń bẹ fẹ́ni tí kò ní àlùfáà ń bẹ mọ́ríkàs ń bẹ àsọ̀rọ̀dínì ń bẹ nàwẹ́rùdínì ń bẹ dáwọ́tìlì yọ̀bì ń bẹ ẹ́ẹ̀rìntì ń bẹ àṣewọ́nbìlì ń bẹ ṣéwòlábìlì ń bẹ. Èyí tí ò bá yọ tí ò bá yọ ènìyàn ni ò bá yọ ìjà nọ́mbà ni ò bá yọ ìròyìn kí ló bá mọ̀ torí ẹni mo lù wá láì mọ̀ lọ máa ń láyà rè ọ̀pọ̀ aláàjì ń bẹ ọ̀pọ̀ alájà ń bẹ. Ọ̀pọ̀ wàhídì ń bẹ, ọ̀pọ̀ àbíkú ń bẹ, ọ̀pọ̀ ràṣídàtù ń bẹ,
bẹ́ẹ̀ ló fún ẹ̀. kí ni ìdí gan-an tẹ́ ẹ fi pè wá. ẹ dúró alága gẹ́gẹ́ sọ̀rọ̀ ṣé ó dá ká má ti gbàgbé ká má ti gbàgbé alága jòkó. àríyọ̀ àwa fún ẹ̀ ni kò ní wá fún àwa fún ẹ̀ ni ẹ̀sọ̀ náà ló tẹ̀lé fún ẹ̀ ni pé ìdúgbò tí àwa fún ẹ̀ ní kì í wó orí kì í hàn gbogbo ẹ̀yìn náà tó jẹ́ rága lóye ẹ̀rìnkẹ́rìn nínú orí fún yín ẹ̀tọ́ fún ọ̀rá fún pé wó orí ti bẹ̀rẹ̀ ní múrímúrí mẹ́jọ báyìí ènìyàn tí kò bá lè tán ó kó jáde fún ẹ̀rìn ẹ̀dá tí mo lọ fún ẹ̀rìn tá ń bẹ́ kú gbogbo àlàyé òye mi kí ni. ẹ̀yin ò ṣalábàgbé wọn dáadáa ní nǹkan tó ń sọ ni wípé gbogbo àdúgbò yìí owó ilé ti wọ́n. kẹ́sọ́ gbogbo àwọn tó bá ń gbélé yín múrímúrí mẹ́jọ ni ẹni tí ò bá lè gbélé. àlè nígbà táwa rí arákùnrin sọ fún ìpàdé landlord association là ń ṣe àdìbẹ́ ẹ̀kọ́ ní táwa rí àríyọ̀ sọ fún àtìmọ́ ni ọ̀rọ̀ tí o sì tún pé ńlọ kírun níyọ̀ ló mọ̀ fún ẹ̀yìn ní tó kírun ọ̀rọ̀ tó ké fún ìrùn. olóyè àríyọ̀ ẹ ṣáájú ṣé ẹ bẹ́ẹ̀ ṣe ìdá sàlámọ̀ yìí náà ni sàlámọ̀ yìí ni kágbèpàdé láńlọ́ọ̀dù kó jẹ́ ẹ̀yin ẹ̀ nígbàkejì alága ẹ̀yin lẹ́wọ̀n àgbà ilé bàjẹ́. ọlọ́jọ́ sì ni mo lọ kírun ní ọjọ́ ìfẹ́ wa bímọ. ọ̀dà ẹ̀sìn náà dùn bá àríyọ̀ fún ẹ ẹni tó bọ́ mi ọbẹ̀ ó bá nǹkan. àárín àtàgbé mu. èyí bí tá a sọ gbogbo ìpàdé sí gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù àtúnṣe àdúgbò yìí gbogbo owó olé pátá ó ti bẹ̀rẹ̀ látòrí $180. yàrá kan ó ti dẹ́kun àyè orí mẹ́jọ torí ọlọ́run $160 $180 lórí tó ọ̀fun ọ̀rọ̀ náà fún ẹ̀. èmi ò lè fi ara mọ́wẹ́ kí ló dé pátá mú wáyé kí ló jẹrẹ fún ara mú lọ sọ́run. ìgbà tá a bá wà láyé láyé ilé ayé ìwọ lé tèmi òkú ò ní $50. alábùkù ni wọn. alábùkù ni ẹ̀yin ọba alábàtì mọ̀ ẹ̀yin ọba alábàtì mọ̀. oríyọ̀ kò sí ń tara mú. lẹ́sìmìrì náà ni ọmọ padà. ìjáde tó bẹ́ẹ̀ gbà wọ́n. lẹ́sìmìrì ni. ìjáde tó bẹ́ẹ̀ gbà wọ́n. nígbà wọ́n ṣe lásán òkú nígbà wọ́n ṣe lásán. ayọ̀tẹ̀ yìí tó bá kejì alága. kò tí ìyàn tó lè tàn fún ẹ pé kò tí ìyàn tó lè tàn fún ẹ pé àdọ́ta ló wà ló máa tàn fún ìrẹsì. ẹ wo èmi ló bá ṣe kí ní bọ̀ mo fẹ́ ká ṣe kí ní bọ̀ tí kọ̀ọ̀kan nu wọn bá ti fẹ́ lé èèyàn kan jáde tẹ́ni yẹn bá kọ̀ sí ìjáde kí gbogbo agbárí kù sí ni. ẹgbẹ́ tí ẹ ní ọ̀rẹ́ ọ̀gbẹ́ mi. ọkọ rẹ dà. wọ́n ti jáde. wọ́n jáde tọ́ ilé tèmi o ti wá wọ́n sí ilé tó dà. o ti di múrí mẹ́jọ. bàbá ìjọ. èmi ò tiẹ̀ wá bá tí wọ́n nìkan ní bẹ́lẹ̀. ọ̀kẹ́rù rẹ kọ́kọ́ rẹ lásán ní ká. tó bá dé ẹ wá bá wọn. eré ló pè é. lẹ́nu ló pè é. lẹ́nu ló pè é. àti nítorí gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́gbàgbà. kọ́kọ́ rẹ bá dé wà bọ̀. ọ̀kẹ́rù rẹ èmi ò tẹ̀sẹ̀ nù. gbogbo lẹ́ẹ̀mí ti bọ̀ wẹ́. ìfọ̀tẹ́ kí ọlọ́run rẹ̀ ó yẹ wọ́n lọ. eré ló pè é. kẹ̀lú lẹ́gẹ́lẹ́ kí ló pè é. kẹ́lú rẹ̀ ọmọ rẹ̀ mú. ó ti lọ ó ti jẹ́ àwọn náà ti mọ̀ ó ti jẹ́ ẹ̀fún ẹ̀. wọ́n kẹ́lú rẹ̀ lọ́gbàgbà. ọ̀rọ̀ rí eré ló pè é. màá rán jọ́bí nà. ọ̀rọ̀ lónìí ilé ayé asán ni kò sí nǹkan tó wà mọ́ ìbò tó mú lọ nísìn asán nínú asán náà láyé ó ti lọ nísìn tí ò fi nǹkan kan sáré gbogbo ìyá lọ tó kù náà sọ fún yín pé kẹ́ ẹ yé fi owó kún olé ẹ mọ̀ padà lé àwọn tẹ́lẹ̀ntì jáde asán nínú asán ni kí ló mú lọ nísìn kò sí nǹkan tó mú wáyé kò sí nǹkan tó mú lọ òun la máa láti dé táwọn pa lẹ́yìn rẹ̀ yìí kí ni sọ́wọ́ tán nísìn gbogbo ẹ̀yin tó kọ́ ẹ tẹ́lẹ̀ ìfọ́gbọ̀n asán láyé ìbá sọ́jọ́ sí mọ́tò ṣe mítìn lálọ́ọ̀dù gbogbo yín sọ wípé 160 180 gbogbo ẹ̀ náà rèé kí ló mú lọ àti 160 kò tó ìrìn àjò mú lọ sọ́rọ̀ ọ̀n báyìí nísìn fanity ọkọ̀ fanity asán náà nílé ayé ẹ dákun ó jẹ́ àwọn ẹ̀ mo ti jẹ́ mo padà wọ̀ wá. ilé ayé ilé asán àfọwọ́gbà fílẹ̀ nílé
ilé ayé jẹ́ bàbá láńlọ́ọ̀dù fi lọ́ọ̀sì kò mú nǹkan dání ẹ tilẹ̀kùn ẹ ṣe kíní tó bá yẹ kó wà ní ayé òsì kò ní ká aago mẹ́wàá aago mẹ́jọ ló máa ti ní ká tilẹ̀kùn ká wọlé kò sí nǹkan tá a mú kò sí nǹkan tá a máa mú lọ. ìyá bẹ́ẹ̀sìmá ìyá àríyọ̀ ìyá ràkì lọ́jọ́ ẹbí wọlé a máa tilẹ̀kùn o. صلوا على النبي الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم. iná ń jógi tutù tẹ́wẹ́tẹ́wẹ́ ó dùn gbẹ́ni tó máa wẹ̀ lọ akẹ́kọ̀ọ́ ń dọ̀ lógi náà mú káwọn ilé lùbọ́ lọ tó mú àràbà tó mọ̀ dùn gbẹ́rẹ̀ gbogbo mọ́mí ni àti mọ́mí náà àfọwọ́bá filẹ̀ nílé ayé ẹ mọ̀ wáyé ìmọ̀ yàrá mi kò síbi tí ikú ò lè pẹ̀dá kò dẹ̀sẹ́ni tí ikú ò lè pa ọmọ mi rántí ikú bàbá wa ṣéun náà dámọ̀ ní ẹ̀yẹ ọ̀bọ̀lúwà kò forí jì wọn fi wọ́n sálẹ̀ ìjọ́nà ẹ̀rọ bí ọlọ́ fi wọ́n sálẹ̀ ìjọ́nà ẹ̀rọ bí ọlọ́ bàbá wa tó fa ayẹlẹ̀ lọ ṣéun àdámọ̀ wọ́n ṣe gudugudu méje ní ilé ayé pẹ̀lú yàrá mẹ́fà fi wọ́n sálẹ̀ ìjọ́nà ẹ̀rọ bí ọlọ́. Afọwọ́bà fi ilẹ̀ nílé ayé jẹ́ ẹ má wáyé máa yà ẹ̀dá aráyé rántí ọjọ́ tẹ́ ò nílé gbàgbà máa rántí ọjọ́ tẹ́ ò sùn tẹ́ ò ní jí. Gbogbo àwọn tó tara àdàmà wá sáyé omi ẹ̀gbin lọ́lọ́wọ́ mi fi ṣẹ̀dá wa ohun ẹ̀jẹ̀ kàrọ̀nù kí wá ní bàárí wa. Ìbàdé ẹsẹ̀ pẹ̀lú wa òní òkú pẹ̀lú wa ẹ̀jẹ̀ kàrọ̀nù ká mú wa mẹ́sìn wa. Bàbá wa wọ́n jíṣẹ́ Olúwa mi lómi tó ní àpẹẹrẹ gbogbo mọ́mí ní ayé ọ̀rẹ́ kú ìdílé wọn àwọn tó kù ká múra sẹ́sìn wa pẹ̀lú ìwà rere kàmára ohun tó já bàbá tí gòkè odò. Gbogbo ìlú kan ká ní àwọn pẹ̀lú mọ́tò rẹpẹtẹ karántì ọjọ́ tó ń pè lẹ́yìn wa.
ẹ̀dá ń jẹun lọ́wọ́ ìlú lè mọ̀ lọ. Ìwọ ọmọ àríyọ tẹ́bí tààrà tọ́jú olùmọ̀ ẹkú ìdílé wọn ọba olúwa ọmọbìnrin bàbá jẹ́. Àwọn ṣéhùn wa sẹ́ni á ní pẹ́mí gbẹ̀gbẹ̀ ọ̀dọ́ náà ti lọ. Gbogbo ará ìlú Ọ̀tà ẹkú ìdílé wa àṣàkì oníbàárì lẹ́yìn ikú bàbá wa. Ọba olúwa kó dẹ́kun kó gbà pọ̀ wọn. Ẹ̀dá tó sọ wípé òun gbé kúté láyé ikú ọ̀ṣẹ́ gbèjì ò má tanra rẹ̀ jẹ. Gbogbo bí ó ṣe ń wí o ẹ̀rìn nìkún mi lọ́jọ́ tí ikú bá dé kí á níṣe àtú. Ìsítílẹ̀ yìí jẹ́ ò fọ́mọ aráyé ẹni gbọ́tọ̀ bá gbà ọ́ kábàámọ̀ ní fún ẹni tí kò bá gbà ọ́ kábàámọ̀ ní fún àbámọ̀ kó wà ló yàtọ̀ síra wọn. Onígbé mọ́. Ọjọ́ tó mọ̀ pé bàbá rẹ̀ ò tí bàbá òní mímọ́. Olóòtí ọjọ́ kan gbé bàbá kẹ̀kẹ́ lọ sí kòjì bàbá o. Gbogbo wa bá ti fẹ́ràn bàbá tó kò sẹ́ni tó lè tẹ̀lé wọn lọ. Ìwà nǹkan dá ìmọ̀ wọ̀nà. Mo máa ń parí ìkúnlẹ̀ àbámbá nàbí Muhammadu àbámbá nàbí Muhammadu àbámbá ṣe oúnjẹ ìyá mi. Abamba nabi wa Isa, Abamba nabi wa Musa, Abamba nabi Ibrahim wa
bàbá àbúrò ẹ̀fọ́ dìrì kẹ́lá ní wájà lánàá. Àtẹ̀yìnwó mi náà ọmọdé ìwà wọn dọ́gbọ́ ọbí ètò ẹgbẹ́ bàbá wa sọ̀rọ̀ ládàmọ́ àlè lórí. Ìwúlò bàbá àti ìdókè bàbá pẹ̀lú àwọn ìmọ̀ ńlá tí a ń rìn lọ́dọ̀ bàbá wa la ò ṣe fẹ́ káwọn bàbá wa lọ. Ṣé wọ́n dáhùn palẹ̀ rẹpẹtẹ? Wọ́n dàgbọ́ ńlá sílẹ̀ fún wa. Wọ́n fi iṣu sínú ọkọ̀ tí wọ́n dá. Bàbá wọn ti tó gbogbo àtọ́sí nǹkan ní àwọn ọ̀bẹ pàṣẹ ìbàjẹ́ ní olóye lóyún fún èyí lásán. Kòkó láti ìjìlá àwọn gbólóhùn ìdágbére ó jáde ìdẹ́nu àwọn bàbá mọ́tò ìyàwó òkúra ní. Bàbá ní ìpè tó mọ̀ pé yíyọ gbogbo ẹ̀mí akẹ́kọ̀ọ́ mi pátá àti ènìyàn tó wà ní òtún nígbèrò rẹ̀ mọ́ láyé ní òtún nígbèrò rẹ̀ láyé mọ́. Kò sẹ́ni tó gbọ́ ọ̀pọ̀sọ̀ ọ̀dà láti ọwọ́ àwọn bàbá wa tóbi pa ògbòdà tóbi ìgbọ̀rún lọ́wọ́ àpẹẹrẹ ńlá kò sáré ní jẹ́. Gbogbo ọ̀rọ̀ táwọn bàbá ti sọ àti ìfísísì bàbá ti ṣe òun ní igi táwọn bàbá lọ tó sì fi lọ́dọ̀ bọ́ra wà lórí ká máa bọ́ sílẹ̀ ká sì máa jẹ. Ọ̀rọ̀ ìdọ́kọ̀ làwọn ń sọ gbogbo àwọn mọ̀mìnira àti ayé mọ̀mìnira kí ẹjọ́ gbàdọ́kọ̀ bá òun wà rí. Bàbá Bolúwa ní ìsinyìí bí ẹgbẹ́ owó gbàgbà Bolúwa bí olówó bí ẹgbẹ́ Bolúwa ọlọ́run ọba tó dá olówó òun ló dẹ́ni kíkọ́ ìlú kò sẹ́ni Bolúwa ní ọ̀ràn kiri. Wọ́n ní kọ́ ọlọ́run ó lè gbà wọ́n wá kọ́lọ́run ó lè gbà wọ́n wá àbí kọ́ ọlọ́run ó lè gbà wọ́n wá àbí ká mú wa lẹ́sẹ̀ ní wa. Ẹni tó fojú hàn sílẹ̀ kò dàbí ẹni ìsẹ̀yìn ẹ̀yìn ẹ̀mùkẹ́ ò Abíọ́lá ọkọ̀ síbi àtù Abíọ́lá wọ́n sojú sẹ́yìn bàbá wa apàdà sí burúkú òní báyìí ní sàmì ìdẹ́fọ̀ ẹ̀fọ́. Wàlàdà ìmùkẹ́rọ̀ la. Nínú àsọsílẹ̀ ọ̀rọ̀ bàbá mi. Bàbá dáhùn ètò ìdìbò. Àdìsára ẹ̀kú lédè bàbá wa. Gbogbo ìmọ̀mù ẹ̀kú lédè bàbá wa. Ọ̀sẹ̀rù ẹ̀kú lédè bàbá wa. Àwọn ẹ̀kú lédè bàbá wa. Gbogbo mọ́mìnì ẹ̀kú lédè bàbá wa. Bàbá dáhùn ẹ̀kú ní ìgbòho. Yóò bàtà jẹ́nà ẹ̀kú lédè bàbá wa. Ó ní ìgbà ẹ̀kú lédè bàbá wa. Nígbà jẹ́nà ẹ̀kú lédè bàbá wa. Bàbá dáhùn ẹ̀kú ní ìgbòho. Bàbá tí ó ń gbọ́ wá sẹ́bà ń fọ́ra ní. Ọmọ mi ẹ̀kú lédè bàbá wa. Yóò kó lábí ẹ̀kú lédè bàbá wa. Àkọ́kọ́ ẹ̀jẹ̀ àwọn nọ́mbà ìjọ wáyé wọ́n dábàá bá ara wọn
ìbáraẹni wa.